ògògó ọmọ kúlódò ọmọ kú lómi bó o bá dọ̀run kó o ṣọ̀run re bó o bá dọ́nà kó o béèrè ọ̀nà wọ́n jẹ̀kùn wọ́n jẹ kòló òun bá jẹ lájùlé ọ̀run ni kó wọ́n máa jẹ ìjìrẹ́ aláàsokùn ẹ̀dọ́dọ̀ bí agbórí igi réferéfe bú mi kí n bá ọrẹ lé kìmí kí n padà kábíyèsí Elédùmarè ọ̀dájú ni kú lẹ̀ ń jẹ èèyàn elédò àkódàkùn kódàbọ̀ kó bá ní gba àbọ̀ Alhaji Hasan Taiwo Ògògó elédò àkóbá ni mú èèpẹ̀ búburú kó bá mi kún kó lójú wọn elédò àkódàkùn kódàbọ̀ kó wọlá gbogbo àwọn tí wọ́n ń ṣèdárò lẹ́yìn Alhaji Taiwo Hasan Ògògó kó bá ní jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kí wọ́n gùn lẹ́mìí kó bá ní dúró tì wọ́n kó bá ní tọ́jú wọn ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀ láǹfààní àti máa gbọ́ àtẹ̀sìn wò káàkiri àgbáńlá ayé mo rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ kọ́ nínú ìpapòdà tí Alhaji Taiwo Hasan Ògògó tí wọ́n papòdà ẹ̀kọ́ ló sì yẹ kí gbogbo akọ́ńbẹ̀ náà ni wípé ẹ jẹ́ ká máa tọ́jú ara wa lóòótọ́ ni wípé àìsàn àti àrùn láríwò ẹnì kan rí tọ́lọ́jọ́ ṣe ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa ṣàyẹ̀wò ká sì máa tọ́jú ara wa pàápàá ńgbà tá a bá kófìrí nǹkan kan wípé ó ń ṣe wá lágọ̀ọ́ ara tó jẹun tó lè ràn á lọ́wọ́ láti ní ẹ̀mí gígùn àti àlàáfíà ká fi lò gbà ilé ayé ò tó nǹkan kan lóòótọ́ ilé ayé ìjọkọ̀lá débẹ̀ tá a pé àwa ìjọkọ̀lá á sì kú òun bẹ̀ ìjọ tí Elédùà bá pé àsìkò tó ká mọ́ ọ bọ̀ dandan ní àfàyè sílẹ̀ ṣùgbọ́n ká mọ́ ọ fàyè lẹ̀ láìpẹ́ ọjọ́ ká mọ́ sì mọ́ ọ fàyè lẹ̀ nígbà tí ó pọ́sibù tó ṣeé ṣe ká sì ní àǹfààní sí àwọn ìgbáyégbádùn kankan díẹ̀díẹ̀ kó tó di pé adágbére fáyé pàápàá àwọn tá a bá ti jìyà jìṣẹ́ lórí àwọn ọmọ ẹ̀ ń bá dẹ́mọ̀ ẹ̀ ń ṣe lé mọ́ ọ̀rọ̀ bẹ́lẹ̀ rú bá rẹrù ẹ̀ ń ṣe lé mọ́ sọ kò yẹ kó jẹ́ pé ńgbà tá a bá ti rẹrù tá a bá wá ríbi sọ̀ sí tó yẹ ká máa wá gbádùn díẹ̀díẹ̀ láwa fi ikú ṣèrè jẹ látàrí kíni látàrí wípé àwa fúnra wa àyè mójútó àwọn ìlera ara wa lọ́pọ̀lọpọ̀ ọgbà gẹ́gẹ́ bí n tí mo gbọ́ ẹ mọ̀ pé èmi ò kí máa ń fẹ́ yára jáde ṣe fọ́nrán àbí ajáde sọ̀rọ̀ lórí okòhun pàápàá ní tí mo bá rí lẹ́bẹ̀ nínú àwọn ìwádìí àti àwọn tá à ń gbọ́ káàkiri ni pé Alhaji Taiwo Hasan Ògògó àwọn fúnra wọn ò mọ̀ wípé àwọn ní àrùn jẹjẹrẹ tó fi dé stage 1 stage 2 stage 3 stage 4 kábíyèsí Elédùmarè gẹ́gẹ́ bí tá a gbọ́ àti àwọn ìwádìí táwọn náà ṣe mò ń gbọ́ tí àwọn kan ń pé tá a sì fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ohun tí Alhaji Taiwo Hasan Ògògó tí wọ́n rò pé ó ń ṣe àwọn tí wọ́n ní lọ́kàn náà ni wípé bóyá ọ̀sà wípé àwọn ní àwọn ìpèníjà igbá àyà títa àbí inú títa ṣé mọ̀ pé tí ìyọ̀n náà bá bá èèyàn fẹ́ra ó mọ̀ ń dààmú èèyàn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Alhaji Taiwo Hasan Ògògó tí wọ́n ń bá kínní yìí fẹ́ra ní tí wọ́n fọkàn sí náà ni pé bóyá àyà títa inú títa àìsàn inú títa náà ní ń dà wọ́n láàmú ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ń lò wọn ò pé ká má lo oògùn ìbílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa fi àwọn oògùn èbó àti àwọn àyẹ̀wò ẹ jẹ́ ká máa fi kọ́ra lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá rí nǹkan kan tí bá ń dà wá láàmú bíi pé kéèyàn fẹ́ lo àwọn oògùn orí fífọ́ tá a máa ń lò tó kọ́mọ̀ tí a máa ń lo òun fẹ́ dákọ̀ oògùn àwọn oògùn orí fífọ́ kíní kan tá a máa ń lò ó pé nǹkan kan ṣèyàn bí kíní kan kíkẹ́ sáré lò ó wọ́n máa kọ́ sírú àwọn oògùn wípé tó bá ti lò wọ́n fún àwọn gbèdéke kan tí a bá ti rí ìyàtọ̀ àbí pé ara wa yá dáadáa wọ́n ní kẹ́ rí àwọn olùtọ́jú àwọn dókítà kẹrí wọn kẹ bá wọn sọ̀rọ̀ bí nǹkan bá ń dàyàn láàmú lágọ̀ọ́ ara bàbá lògùn ìbílẹ̀ ẹ sì mọ̀ pé ògùn ìbílẹ̀ wa kí nílò àkódàbò kó ràn wá lọ́wọ́ ni lọ́pọ̀lọpọ̀ àwọn ògùn yìí ò ní dóòsì wọn ò ní pé òdiwọ̀n rèé kíní kan kankan ẹ̀yìn kódà ẹlòmíì yóò kàn bó ògùn wá fún ọ sí pé nǹkan báyìí ṣọ́ọ̀tì kan kó mọ́ ọ lò àbí kíní kan kó tí mọ́ ọ lò kò wà scientifically proved wípé oye quantity báyìí lèèyàn gbọ́dọ̀ lò nínú ògùn ìbílẹ̀ àbí kíní kan kankan wọn ò pé oògùn ìbílẹ̀ ò dá o kódà nínú àwọn oògùn tá a sì ń lò lágbàáyé nípa àwa aláwọ̀ dúdú oògùn ìbílẹ̀ wa òun ló sì mọ́ ṣiṣẹ́ jù ṣùgbọ́n ṣé oògùn ìbílẹ̀ ṣé a máa ṣe àyẹ̀wò ní tí mo fẹ́ mú jáde nu ṣé oògùn ìbílẹ̀ ṣé a máa ṣe àyẹ̀wò tí àwọn ilé ìwòsàn tí wọ́n ṣe oògùn ìbílẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀ bá tẹ̀ wá lo oògùn ìbílẹ̀ sí nǹkan kan ẹ gbìyànjú ẹ ṣe àyẹ̀wò ẹmọ tí ń bá yín jà yín tí ń bá yín fẹ́ra nígbà tẹ́ bá wọn tí ń bá yín jà tí ń bá yín fẹ́ra lẹ́ẹ̀mọ̀rú àwọn oògùn bílẹ̀ àbí kankan tẹ́ fi kojú rẹ̀ mo nígbàgbọ́ dáadáa wípé
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní oògùn tó lè ṣiṣẹ́ tó lè yára jẹ́ bí idán fún ti àrùn jẹjẹrẹ wọn, ṣùgbọ́n ó mọ̀ ń dà pọ̀ bí èèyàn bá tètè mọ̀ wípé nǹkan báyìí náà ní í ṣe òun, ká má bàa máa fi oògùn ojú, ká má fi máa wo etí, ká má fi oògùn etí, ká má fi máa wo imú, ká má fi oògùn imú ká fi máa wo ẹ̀yà ara ẹ̀mí. Ẹ jẹ́ kí a máa ṣe àyẹ̀wò ara wa bá a bá ti kófìrí kankan lára wa, pàápàá àwa tá a bá ti rí pé a ti ń dàgbà. Àgbà bẹ́ẹ̀ bá ti wà lọ́wọ́ 50, 60 above, àbá ti ń dè bẹ́ẹ̀ bá dé 70 years, ó gbọ́dọ̀ wọ́n ṣe jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́, torí pé gbogbo àwọn ẹ̀yà ara wa, gbogbo àwọn organs ara wa, gbogbo wọ́n ti mọ dẹ̀ díẹ̀díẹ̀. Bá a bá ń rí nǹkan wípé nǹkan kan ṣe wá lágbo ara, ẹ jẹ́ ká tètè mọ kíyèsára, àwọn ọ̀fálẹ̀ mọ ká mọ́ sì bu ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan là ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń sọ wípé nígbà tí wọ́n ń kófìrí pé inú ń tà wọn àbí kinní kan ń ṣe àwọn nǹkan báyìí ni wọ́n máa ń lò, wọ́n máa ń lò àwọn nǹkan kan, wọ́n máa ń lò àwọn nǹkan kan, bóyá irọ́ bóyá òótọ́, Allahu alam, ní tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Ṣùgbọ́n kókó ọbẹ̀ tí mò ń gbìyànjú láti sọ náà ni wípé jọ̀ọ́ pé Alhaji Taiwo Hassan Ogogo wọn ò tètè mọ̀ wípé àrùn jẹjẹrẹ ní ìṣàwọn. Tẹ́ ẹ bá sì wò dáadáa nínú àwọn ìtàn àti tá à ń gbọ́ nípa ti àrùn jẹjẹrẹ yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní èyí tètè máa mọ̀, yóò kàn jẹyọ lára èèyàn àbí kí èèyàn máa rí àwọn àpẹẹrẹ kankan lára èèyàn, yóò bẹ̀ sí lógun kí ni ó ti wá búrẹ́kẹ́ tán kó tó di pé wọ́n ṣe wá lọ ṣe àyẹ̀wò ní ó wá fi hàn wípé àrùn jẹjẹrẹ ni. ìyẹn túbọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ní máa ń dàgùn ńlá tá a máa ń ṣe òògùn lò lọ́pọ̀lọpọ̀ gbà táwọn ní tètè mọ̀. Ẹ wo fún àpẹẹrẹ àwọn obìnrin tí kìnìún máa ń sábà mú níbi orí igbá àyà, yóò mú wọn, yóò dàbí ewo, yóò dàbí nǹkan sọ wọ́n bẹ̀ àbí kíní kankan, wọ́n ti mọ lo oògùn pain relief, àwọn ẹgbẹ́ oògùn gbá oògùn àwo, wọ́n ti mọ lò lóríṣiríṣiríṣiríṣi. ńgbà kìnìún bá di pé ó ti wá ń búrẹ́kẹ́, ó ti fẹ́ máa kúrò ní iye tí wọ́n lè bójú tó mọ́ ni wọ́n ṣe bóde. ńgbà bá bóde náà ṣe bọ̀ sí wọn pé jẹjẹrẹ ni o. ńgbà tí wọ́n bá ti fi wá mọ̀ wípé jẹjẹrẹ ni òun, kí ni ó ti wá fẹ́ kọjá gbèjìá. ìyẹn tí sì ń ṣọ̀pọ̀lọpọ̀ wa nù. bí nǹkan bá ń ṣe wá, bá a bá ti rí nǹkan lò wúrúwúrú, tá a bá rí i pé kí ni ó ti wálẹ̀ díẹ̀, a ti wò ó pé ìgbà ayé bẹ̀rẹ̀ nu. nígbà bá tún yá ló bá tún mú wa, a tún wá nǹkan wúrúwúrú kan, a tún wá lò sí, a tún kọ̀ntínú. ẹ jẹ́ ká mọ ṣàyẹ̀wò ara wa. Alhaji Taiwo Hassan Ogogo láṣẹ bá mi Èdùmàrè, iwájú tẹ́ ẹ dojúkọ, iwájú oore ni o. Elédùà yóò tọ́jú àwọn ọmọ yín, yóò tọ́jú àwọn ìyàwó yín, gbogbo ń tẹ́ ẹ fi sílẹ̀ kò ní bàjẹ́ ọlá Ọlọ́run ọba. Gbogbo wa náà là ń lọ, gbogbo wa là ń bọ̀, ṣùgbọ́n kí Elédùà kó jẹ́ kí ọdún kó jìnnà síra náà làdúrà táwọn ọmọ gbà. Elédùmarè ẹ tọ́jú ẹ̀mí yín o, ẹ tọ́jú ara yín. Elédùà yóò tù àwọn mọ̀lẹ́bí Alhaji Taiwo Hassan Ogogo, yóò tù wọ́n nú. Gbogbo àwọn akẹgbẹ́ wọn, ẹlẹgbẹ́ wọn, ọ̀gá wa Yínká Quadri, wọ́n barajẹ́ pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n barajẹ́ pọ̀. Àwọn òṣèré tíátà, òṣèré ìtàgé, ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, ẹgbẹ́ olórin, àwọn ẹgbẹ́ onílù gbogbo, akéwì, ìjálá gbogbo rẹ̀, wọ́n barajẹ́ pọ̀. ṣùgbọ́n Elédùà mọ̀ jù wá lọ. Nínú ìwé mímọ́ ó ní nígbà tẹ́ ìbá wà láyé, ẹ wà láyé fún Ọlọ́run ni. nígbà tẹ́ bá fayé sílẹ̀, ẹ fayé sílẹ̀ fún Ọlọ́run ni. àti wíwà láyé yín àti ìgbà tẹ́ bá fayé sílẹ̀ tí Ọlọ́run lẹ̀ yín ṣe. Elédùà yóò bá ní gbàgbọ́ yín o. ọ̀dọ́ ó jìnnà síra gbogbo àwa tá a wà ní entertainment industry. Ọjọ́ ẹ̀mí rẹ o, kó ìlọ́kọ̀tù. Ire o.